Good afternoon, ladies and gentlemen. My name is Adelano Adekunle Solomon, aka Talufeku Baba one before, but now King Solomon for the whole universe. The only man that knows the secret of Oko and Obus. The only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, anything will spoil. If anything spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. I fight for truth. I stand for truth all the time. I'm not a religionalist. I teach Bible, Quran, and Odifa. I believe in humanity. And I believe in love. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà. Ó máa nídìí kẹ́ share live yìí kó dé ọ̀dọ̀ gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi. Ìdí tí mo fi wálé nìyí, mi ò fẹ́ dáhùn sọ̀rọ̀ yín mọ́ ní Nàìjíríà yìí. Torí eléyìí tó pọ̀jù nínú yín ti fi ọpọlọ yín lá òbò. Tàbá kan sọ náà tínú yín lẹ máa ṣe. Ṣùgbọ́n mo fẹ́ pè yín sí àwọn àfiyèsí kan. Mo fẹ́ pè yín sí àwọn àfiyèsí. Àwa ọmọ Yorùbá ni mo fẹ́ bá sọ̀rọ̀. Kì í ṣe gbogbo ènìyàn. Àwa ọmọ Yorùbá. Ẹ share live yìí fún àwọn ọba ìlú yín. Ẹ share live yìí fún àwọn governor ilẹ̀ Yorùbá. Ẹ share live yìí fún Tinubu Jagaban, president wa. Àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ẹ share live yìí sí ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Ẹ share live yìí fún Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ẹ share live yìí sí Obasanjo. Lórí fídíò tí Obasanjo ṣe lórí ọ̀rọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá la fẹ́ sọ̀rọ̀ sí. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ ti máa ń gbàgbéra jù, ẹ ti máa ń sùn jù. Ẹ ò kì í máa ní àròjinlẹ̀ tí kọ́kọ́ bá ṣẹlẹ̀. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ló ní reason tó fi wáyé. Ìṣẹ́ ò kì í ṣàdédé ṣẹ́. Mo rí wípé lórí nǹkan tí Obasanjo sọ fún àwọn ọba ilẹ̀ Yorùbá ní Ọ̀yọ́ State. Mo rí wípé àwọn ọmọ ilẹ̀ Yorùbá ti bẹ́ síta. Wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi torí wípé wọn ò ní àròjinlẹ̀. They don't think deeply. Ṣé ẹ rí nǹkan tí Obasanjo ṣe fún àwọn ọba ilẹ̀ Yorùbá? Ọlọ́run lo Obasanjo
láti sọ fún àwọn ọba ilẹ̀ Yorùbá wípé wọ́n kàn gbé adé sórí ni, wọn ò kì í ṣe ọba. Gbogbo ọba ilẹ̀ Yorùbá ló gbọ́ wípé wọ́n gbé Tani Ọlọ́run sínú ẹ̀wọ̀n káwọn mùsùlùmí lórí ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ lẹ̀. Ọba ilẹ̀ Yorùbá mélòó ló jáde tó sọ̀rọ̀? Tani Ọlọ́run jà fún? Tani Ọlọ́run jà fún àṣà àti ìṣe Yorùbá, kí àṣà wa àti ìṣe wa kó má parun. Mi ò tí ì rí ọba kan tó jáde tó sọ̀rọ̀ nípa Tani Ọlọ́run. Ní ìgbà tí ọmọ Ìlọrin tó sọ̀rọ̀ òdì sí kọmíṣánná, tó parọ́ mọ́ kọmíṣánná Kwara, ọba Ìlọrin àti àwọn ìjòyè Ìlọrin wọ́n dìde, wọ́n lọ gba ọmọ tiwọn sílẹ̀. Àwọn ọba tiwa nílẹ̀ Yorùbá wọ́n fọwọ́ tìgbà, wọ́n ní kí ọmọ tiwọn kú sẹ́wọ̀n, pé bó bá lè kú kó kú dànù. Irú àwọn ọba bẹ́ẹ̀ yẹn ò deserve respect. Ìdí nìyẹn tí Ọlọ́run fi lo Obasanjo láti wọ́ wọn lẹ̀ ní public. Ẹgbà ní pàṣán ni, nǹkan tó ṣẹlẹ̀ yẹn pàṣán ni. Kí ni wọ́n pè ní ọba? Kí ni ìdí tẹ́ fi jọba? Ṣé ẹ jọba torí pé kẹ́ lè máa gba sálárì nìkan ni? Àbí ẹ jọba láti dáàbò bo ará ìlú? Àbí ẹ jọba láti sọ fún àwọn ìjọba wípé nǹkan báyìí mẹ́hẹ ní apá ibi, nǹkan báyìí mẹ́hẹ lápá ibi, nǹkan báyìí mẹ́hẹ lápá ibi? Àwọn agbófinró wa wọ́n ṣe nǹkan báyìí nílùú wa, nǹkan báyìí kùn díẹ̀ káàtó. Kàkà kẹ́ ṣe bẹ́ẹ̀, ẹ dẹ̀ fọwọ́ lẹ́rán, ẹ dẹ̀ pera yín lọ́ba. Ṣé ọba nìyẹn sá? Gbogbo àwọn ọmọ Yorùbá wá rí wípé Ọbásanjọ́ ṣe kan tó ṣe fáwọn ọba yẹn, wá gbèjà wọn. Ẹ ò ní ìdàtí gbèjà wọn. Yá, bó ṣe yẹ kán ṣe fún wọn náà ṣe ṣe yìí, because wọn ò ṣiṣẹ́ ọba. Àfi wọ ọmọ Yorùbá tó bá jẹ́ onírọ́, tó bá jẹ́ ẹni torí ẹ̀ ti kú, ló máa sọ wípé àwọn ọba yẹn ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọba. Yàtọ̀ sí sálárì tó ń gbà, mi ò rí nǹkan pàtàkì kan tó ń ṣe láàrin ìlú. Iṣẹ́ méjì làwọn ọba ilẹ̀ Yorùbá ń ṣe. Yàtọ̀ sí sálárì tó ń gbà àti wípé kí ìbò dé, kí wọ́n sọ fún àwọn ará ìlú wípé kí wọ́n dìbò fún lágbájá, iṣẹ́ tó ń gbà nìyí. Mi ò rí iṣẹ́ kankan tó ń ṣe láàrin ìlú. Gbígbì police central amality. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ilé ìtẹ̀sí rí lọ́wọ́ Ọbásanjọ́ yẹn kékeré ni. Tí ẹ ò bá lọ ronúpìwàdà láti máa ṣe nǹkan tó tọ́ gẹ́gẹ́ bí ọba. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Sokoto ní ilẹ̀ Haúsá. Repentance Boko Haram. God, man. Oh, God, man. Repentance Boko Haram. Ìjọba ń fún wọn ní sálárì. Àwọn wo ló ṣiṣẹ́ yẹn? Àwọn ọba ilẹ̀ òkè ọya ni, àwọn politician wọn, àwọn olóṣèlú wọn. Repentance apànìyàn, repentance kidnappers. Ṣùgbọ́n ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, a ò gbọ́ repentance ọmọ yahoo. Gbogbo àwọn ọmọ yín tó ṣe yahoo, gbogbo wọn ló ti kó sẹ́wọ̀n, gbogbo wọn ló ti lọ hang sẹ́wọ̀n, gbogbo wọn ló wà ní ẹ̀wọ̀n. Mi ò gbọ́ nílẹ̀ Yorùbá wípé àwọn ọba ilẹ̀ Yorùbá dìde, wọ́n bá ìjọba sọ̀rọ̀ wípé ẹ jẹ́ kí a wo àwọn ọmọ yahoo yìí náà, bóyá wọ́n máa ronú pìwàdà, àwọn tó wà lẹ́wọ̀n ká dá wọn sílẹ̀, ká empower wọn, bóyá wọn ò ní ṣiṣẹ́ yahoo mọ́. A ò rí yẹn nílẹ̀ Yorùbá. And you call yourself a king. You are a king because of salary.
You are a king to tell people to vote for people, to vote for one politician. You are not a king because of the people in your town. But àwọn ọmọ Yorùbá wọn ò kí ń ro àròjinlẹ̀. Wọ́n ti bà àṣà yín jẹ́ o, wọ́n ti bà igbá jẹ́ o. Àwọn ọba yín ló bà àṣà yín jẹ́. Ìgbé ayé yín kò jọ àwọn ọba yín lójú. Nǹkan tó jọ àwọn ọba yín lójú ni wípé kó gba sálárì, kó dẹ̀ sọ fún àwọn ará ìlú wípé lágbájá báyìí ni kẹ́ dìbò fún, iṣẹ́ tó ń gbà nìyẹn. Bó bá àwọn kọ́mọ ìlú máa kú kò kàn wọ́n, tó bá àwọn kí gbogbo ìlú ṣẹ̀wọ̀n tán kò kàn wọ́n, tó bá àwọn kí gbogbo àwọn yúùtù ìlú kú tán kò kàn wọ́n. Ṣé irú àwọn èèyàn tó yẹ kẹ́ máa gbèjà ni? Ọbásanjọ́ ilé tẹ́sán yẹn kò tí ì tó. Ìjọ míì tí prógrámù bá ti pa ẹ̀yìn àti wọn pọ̀, ẹni kan dọ̀bálẹ̀ ní public. Yeah. Bóyá iye wọn lè sí, wọ́n lè mọ nǹkan tó ń jẹ́ ọba. Ó mà ṣe o. Ọba. Oh God, man. Ẹ ò mọ nǹkan tó ń jẹ́ ọba. Adékọ́lọ́ba. Obìnrin ló ń. Kágbádé lórí kọ́lọ́ba. Mo ti sọ fún yín kì í sì gba 100. Repentance Boko Haram. But kò sí repentance Yahoo boys nílẹ̀ Yorùbá. Repentance apànìyàn. Àwọn tó ti pààyàn. Wọ́n ní wọ́n repent. Ṣé apààyàn lè repent sá? Àwọn ọmọ yín tó ṣe Yahoo tó ń tì mọ́lé, ó wà lọ́gbà ẹ̀wọ̀n. Àwọn yẹn ò lè repent. Kò sí repentance Yahoo nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá, Ọba Àgbáyé fẹ́ bá yín sọ̀rọ̀. Bí ogun bá ṣẹlẹ̀ ní Nàìjíríà lénìí, àwọn Haúsá máa pa gbogbo yín tán dànù. Torí àwọn ọ̀dọ́ yín wà ní ẹ̀wọ̀n. Àwọn giant yín ẹ ti kó wọn sẹ́wọ̀n. Eléyìí tí ẹ lè kó wọn sẹ́wọ̀n ẹ ti lé wọn sẹ́yìn òdì. Àwọn òkè ọya wọ́n dáàbò bo àwọn ọmọ wọn. Ìbá àwọn kan pa èèyàn, ìbá àwọn kan ṣe bí, wọ́n tún máa bá ìjọba sọ̀rọ̀ wípé kán fi wọ́n sílẹ̀. Iṣẹ́ ọwọ́ àwọn ọba wọn ni, iṣẹ́ ọwọ́ àwọn politician wọn ni. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá níbí, gọ́vnà Yorùbá ló máa kọ́ sọ pé kán pa ọmọ yẹn dànù. Àwọn ọba ilẹ̀ Yorùbá ló máa kọ́ sọ pé àwọn ò lọ́wọ́ sí nǹkan tó bá lè ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Ta ni Ọlọ́run wà ní ẹ̀wọ̀n látijọ́ yìí? Ó pààyàn ni. Ẹ̀yin ọba Yorùbá kí lẹ rí ṣe sí? Ọba mélòó ló dìde nínú yín tó sọ̀rọ̀ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, ìṣẹ̀ṣe lọ́mọ yìí jà fún, àṣà àti ìṣe Yorùbá. Tí ò bá sí àṣà àti ìṣe Yorùbá kí ló ń jẹ́ ọba? Inú àṣà àti ìṣe Yorùbá lọba wà. Ọba mélòó ló dìde? Kí lẹ jọba fún? Ọba sálárì. Ọba kẹsọ fáwọn politician, kẹsọ fáwọn aráàlú pé lágbájá báyìí ni kẹ́ dìbò fún. Nǹkan tẹ́jọba lé lórí nìyẹn. You never see anything. Tí Ọbásanjọ́ lẹ̀ sì rí o, ẹ̀mí sì ń bọ̀ lọ́nà. Àfi kẹ́ lọ ronú padà. Ẹ jọba torí ti àwọn ará ìlú. Ẹ jẹ ọba. Àwọn nǹkan tó bá ń yọ àwọn ará ìlú lẹ́nu kẹ́ fún wọn. Àwọn ibi tí àwọn ará ìlú bá wíìkì sí kẹ́ jẹ́ kán mọ̀. Problem àwọn ará ìlú ni kẹ́ máa sọ fún àwọn ìjọba. Kì í ṣe kẹ́ ìjọba kẹ́kọ̀ọ́ máa gba sálárì nìkan. No. Nǹkan tí fẹ́ bá èèyàn ọba sọ nìyẹn. Nǹkan tí fẹ́ bá èèyàn ọmọ Yorùbá sọ nìyẹn. Ní báyìí a máa wá padà sọ́dọ̀ Ọbásanjọ́. Former president Obasanjo. Kí ló dé? Ẹ ti ń gbé àṣà Yorùbá ga tẹ́lẹ̀ náà. Nígbà tí Ọọ̀ni of Ifẹ̀ jẹ, ẹ lọ dọ̀bálẹ̀ fún un.
kì í ṣe Ọọ̀ni lẹ dọ̀bálẹ̀ fún, bí kò ṣe àṣà ìpínlẹ̀ Yorùbá. Ọba ò kì í ṣe ẹgbẹ́ pírẹsidẹ́ǹtì o. Ọba ò kì í ṣe ẹgbẹ́ gọ́vnà o. Ẹ lọ gọ́gù ọdún tí pírẹsidẹ́ǹtì bẹ̀rẹ̀, kẹ lọ gọ́gù àti ọdún tí ọba ti ń jẹ, ó jura lọ. Wọ́n ní ká kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká tó fàbọ̀ fẹ́ nìyẹn. Àwọn ọba wa ìgbà yẹn, àwọn ló gbàbọ̀dé fáwọn ọba o. Ọba tí ẹ ń jẹ́, ìjọba tí ẹ ń jẹ́ lénìí, ara àwọn ọba lẹ ti rí orúkọ yẹn o. Ìjọ àwọn ọba. Inú ẹ̀ lẹ ti yọ president, lẹ ti yọ governor, lẹ ti yọ senator, lẹ ti yọ rep, lẹ ti yọ igbá, lẹ ti yọ àwo, lẹ ti yọ ilé ìgbìmọ̀ aṣòfin o. Ìjọ àwọn ọba ni o. Ọba ò kì í ṣẹgbẹ́ bàbá ńlá kú ìyá láyà president o. Ẹ lọ gọ́gù orí fóònù yín wípé ọdún wo ni wọ́n bẹ̀rẹ̀ sí jẹ president, ọdún wo ni wọ́n ti ń jẹ ọba. Tó bá lọ gọ́gù orí fóònù ẹni sí pé who is the first king in the whole world, wọ́n sọ fún ẹ pé Sargon of Akkad. Kẹ lọ wo ọyọ ọdún tó ti jẹ ọba, kẹ wá béèrè wípé who is the first president in the whole world, ọdún wo ló jọba, ọdún wo ló di president, ọdún wo ni Sargon of Akkad jọba, ọdún wo ni president àkọ́kọ́ jẹ, ó jura lọ o. Ayé lè bọ́ bá o. Nígbà tí mo wá farabalẹ̀ wo ọ̀rọ̀ Obasanjo lọ títí, ó wá jẹ́ kí n rántí ìtàn kan. Bàbá olówó kan tí ń gbé ní ilé àlàpà, wọn ló lọ gbé láàárùn tó fi rán ọmọ ẹ̀ ní skul. Nígbà tó rán ọmọ ẹ̀ ní skul pẹ̀lú iṣẹ́ láàárùn tó ṣe, ọmọ yìí ní owó lọ́wọ́, ó ní ọlá, gbogbo àgbáyé mọ̀. Ó wá di ọjọ́ kan, ọmọ yẹn sọ pé òun fẹ́ ṣe ọdún owó. Ó lóun máa ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí. Wọ́n ní kí ló fẹ́ ṣe? Wọ́n ní ọjọ́ ọdún owó yìí, ó ní bàbá tó bí òun lọ́mọ. Ó lóun ló máa wá lùlù níbẹ̀. Nǹkan tó Obasanjo ṣe nìyẹn. President, former president, àgbàlagbà, kò yẹ kó rí bẹ́ẹ̀. Mo kà nínú ìtàn yìí, gbogbo àgbáyé pè wípé bàbá olówó, bàbá ẹ̀ mà ní. Ó ní kí ló fẹ́ ṣẹlẹ̀? Ó ní olówó ṣe gbogbo tán, ó ní kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Wọ́n wá lọ bá bàbá ẹ̀ wípé bàbá, o gbọ́ nǹkan tọ́mọ ẹ̀ sọ, ó ní ìwọ ló máa lùlù lọ́jọ́ tóun fẹ́ ṣe ọdún owó yìí. Ó ní olówó ni, ẹ jẹ́ kó ṣe nǹkan tó wù ú. Obasanjo, ẹ bọra òwú ẹkùn ńlá, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ gbọ́dọ̀ tọrọ àforíjì o. Ibi tá a bá ti pè lórí àkẹ́fẹ́ tẹ̀lẹ̀. Gbogbo ọmọ Yorùbá lẹ́sẹ̀ o. Ẹsẹ̀ àwọn ọba àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ nílẹ̀ Yorùbá, ẹsẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátá. Nígbà tí ọdún náà kò, gbogbo èèyàn pé pẹ̀lúpẹ̀lú pé gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí jó, wọ́n bẹ̀rẹ̀ sí yọ̀. Ọmọ bàbá olówó yìí wá gun ẹṣin. Ó ń bọ̀. Gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pariwo, bàbá o bàbá kẹ̀, bàbá o bàbá kẹ̀, bàbá o bàbá kẹ̀. Ó sì kéle mọ́ dáadé.
dáàdì mi ṣe bí mo sọ fún ẹlẹ́ka pé wọ́n ló máa lùlù ẹ bọ́ sí di ìlú kẹ́ lùlù fún mi jọ. má ṣe o. ìtàn sọ fún wa wípé bàbá yìí gbá gángan bó ṣe bẹ̀rẹ̀ ìlú nìyẹn gángan 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 kángun 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 akángun síbi kan kángun 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 akángun síbi kan. bí bàbá yìí ṣe lu ìlú yìí ìtàn sọ fún wa wípé ìlú yẹn wọ ẹṣin yẹn létí ẹṣin yẹn gbéra bígì bàbá olówó jábọ́ látòrí ẹṣin. ikú gba gbogbo ọgbọ́n tó ní lọ́wọ́ ẹ̀ ṣé kò kángun síbi kan. ta ló jẹ́ president níwájú ọba ta ló jẹ́ governor níwájú ọba. Who is governor in the front of king? Who is the president in the front of king? Ìjọ ni president dé. ṣùgbọ́n ibi tá a pè ní orí ẹ ti fi tẹ̀lẹ̀ ẹ ti bà gbogbo kan jẹ́ àwọn wo ló dẹ̀ bá jẹ́ àwọn ọmọ Yorùbá tó jẹ́ politician wa ni bí commissioner bá dọ́dọ̀ ọba wọn lè dọ̀bálẹ̀ kí wọn tí ò lè ṣẹlẹ̀ fún sultan Sokoto tí gọ́vnà bá dé ọ̀dọ̀ ọba kò ní lè dọ̀bálẹ̀ kí tó yẹ kó jẹ gọ́vnà torí pé a ti fún ní agbára pé kó máa gbé àpá àṣẹ lé wọn lọ́wọ́. sẹ́rù pé tẹ bá dọ̀bálẹ̀ fún ọba sẹ́rù pé ọba lẹ dọ̀bálẹ̀ fún ẹ dọ̀bálẹ̀ fún àṣà àti ìṣe Yorùbá ẹ dọ̀bálẹ̀ fún orísun yín. ẹ dọ̀bálẹ̀ fún ibi tẹ́ ti ṣẹ̀ wá. odò tó bá gbàgbé orísun máa gbẹ dànù ni. After ọdún mẹ́jọ wo the former president after ọdún mẹ́jọ wo the former governor kò sí nǹkan tó jẹ́ former ọba tó bá kó ti pé tó bá jẹ́ pé ó ṣe àṣìṣe wọn yọ kó lórí oyè wọ́n máa ń jẹ ọba kú ni. ẹ̀yin tí ẹ kàwé ẹ lọ gọ́gù ẹ̀ pípé president àkọ́kọ́ ọdún wo ló jẹ gọ́vnà àkọ́kọ́ lágbàáyé ọdún wo ló bẹ̀rẹ̀ kẹlẹ̀ mẹ́rin tó jù wọ́n ní bí ọmọdé bá kọyọ́ àná àwọn àgbà fi ìtàn palẹ̀. bàbá Ọbásanjọ́ àgbàlagbà nìyí o mo dẹ̀ láìkì yín gan ìjọ tí mo ti láìkì yín lọ́jọ́ tẹ́tí lọ dọ̀bálẹ̀ fún Ọọ̀ni of Ifẹ̀ wípé bẹ́ẹ̀ ṣe nípò tó ẹgbẹ́ àṣà Yorùbá ga ṣùgbọ́n wá dùn mí wípé ilẹ̀ ẹ̀kọ́ tó yẹ̀yẹ́ Yorùbá. Whether you like it or not kó tó di pé ẹ máa kó láyé ẹ ṣe àtúnṣe o. àtúnṣe tẹ́ fẹ́ ṣe yìí kìí ṣe tó ti yín o torí tí àwọn tó sì fẹ́ jẹ president lẹ́yìn yìí torí tí àwọn ọmọ Yorùbá tó fẹ́ jẹ gọ́vnà kọ́ má lọ máa ní mentality ẹ̀ sórí wípé gọ́vnà ní mímí ò kìí ṣẹgbẹ́ ọba nǹkan tó dé ló ní ká wá wọ̀ wọn o president ní mímí ò kìí ṣẹgbẹ́ ọba nǹkan tó dé ló ní ká wá wọ̀ wọn o ọba ò kìí ṣẹgbẹ́ anybody o inú ìjọ àwọn ọba òun ni ìjọba ti jáde o òun ni president ti jáde o òun ni gọ́vnà ti jáde o ọba ló ti ń ṣe ìlú kí gọ́vnà tún dé o ọba ló ń ṣe ìlú kí president tún dé o ọba ló sọ fún àwọn ará ìlú pé kó dìbò fún yín kẹ́ tún di president o. ibi tó bá ti ń pè ní orí ẹ má fi tẹ́lẹ̀ o ibi tó bá ti ń pè ní orí ẹ má fi tẹ́lẹ̀ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin náà ẹ má jẹ ọba sálárì mọ́ ẹ ṣe nǹkan tó tó àti nǹkan tó yẹ gẹ́gẹ́ bí ọba lórí ipò ẹ pọ́nra yín lé ẹ fira yín sípò ọ̀wọ̀. èmi ò bìlíìfù wípé bóyá Ifá ṣe mú ọba gan tó bá yẹ pé ọba tí Ifá mú ni yín ni
irúfẹ́ bí Ọbásanjọ́ sọ pé kẹ́ dìde kò yẹ kí kankan nínú yín dìde. Àyà ọba máa ń le bí kìnnì, ọba máa ń láyà ni, ọba ò kì í bẹ̀rù. Wọ́n ní kákáká, wọ́n ní àìkúkú joyè ó sàn ju mú joyè ẹnu mi ò kálù. Kàkà kí ilẹ̀ kú ilẹ̀ máa sá ni. Wọ́n ní kò sí ikú tó bá máa pa àgbàlagbà tí àníbọ́pọ̀ lórí ẹ̀ níbẹ̀. Tí ọba máa ń bẹ̀rù ikú ni. Ìbọn sọ pé ọba ò kì í kú pé ọba máa ń wàjà ni, kí ló dé fi bẹ̀rù. Ó yá dìde, gbogbo yín dẹ̀ dìde. Èyí fi hàn wípé ẹ̀ kì í ṣe ọba. Ẹsẹ̀ mi gan, ó dùn mí púpọ̀. Gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ̀yin tẹ́ bá súnmọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́, ẹ sọ fún wípé kó ṣe àtúnṣe kó tó kú, kó tó lọ láyé. Àtúnṣe yẹn wà important, very very important. Àìjẹ́ bẹ́ẹ̀, Haúsá wọ́n máa fi ọba Yorùbá ṣẹlẹ́yà o. Ìgbò wọ́n máa fi ọba Yorùbá ṣe yẹ̀yẹ́ o. Ẹ má gbé ogún bàbá yín ta for anybody. Ẹ má fi àwọn bàbá ńlá kú bàbá yín ta yín o. Ẹ má fi ìpilẹ̀ṣẹ̀ yín bá anybody ṣeré o. Nígbà tí ará ilé yín tó bá wọ́ ọba yín nílẹ̀, tí ará ìta bá wọ́ àwọn ọba yín nílẹ̀, kò sí nǹkan tẹ́ máa ṣe sí o. Ẹ lọ kẹ́kọ̀ọ́ ní Sokoto, ìdíwé tó fi ṣe fún àwọn ọba wọn káwọn gọ́vnà wọn o. Ẹ ṣe fídíò kẹ́ fi hàn wọ́n o. Wọn ò fi ọba wọn bá anybody ṣeré o. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má fi àwọn ọba yín ta yín mọ́. Ẹ̀yin ọba, ẹ ṣe ìka tó tọ́, ẹ ṣe ìka tó yẹ tẹ́ bá wà lórí ipò. Iṣẹ́ tí a pè mí fún láti máa jẹ́ fún yín ni mo ń jẹ́ yìí o. Ẹ má recognize mi o. Mi ò fẹ́ recognize anybody. Mi ò dẹ̀ sọ wípé kẹ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu. Ṣùgbọ́n gbogbo yín mọ̀ wípé òtítọ́ ọ̀rọ̀ mo bá yín sọ. Tó bá wá wù yín ẹ ṣiṣẹ́ lé. Tó bá wù yín ẹ máa ṣe tinú yín. Gbogbo yín lẹ máa bẹ̀rù yín níbodè. Ẹ má jọba sálárì mọ́ o. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, nǹkan tó bá tọ́, nǹkan tó bá yẹ, ẹ sọ̀rọ̀ sí lásìkò. Tani Ọlọ́run sì wà lọ́gbà ẹ̀wọ̀n o. Wọn ẹ̀ tí ì kankan ṣe sí o. Kò sí ìsọba kankan tó sọ̀rọ̀ o. Nǹkan tẹ́jọba lé lórí nìyẹn o. Wọ́n yan àwọn ọmọ Yorùbá jẹ níṣojú yín o. Kò sí kankan tẹ́rí ṣe sí o. Ẹ ò deserve respect wa o. Ọba tó bá pọ́n ará ẹ̀ ló lé lára ẹ̀ ló pọ́n lé o. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin gọ́vnà ilẹ̀ Yorùbá, ẹ̀yin president Yorùbá, ẹ má wọ àwọn ọba yín nílẹ̀ máa o. Ẹ má wọ orísun yín nílẹ̀ máa o. Ó sì ti kẹ́ máa mọ̀. Go and go. Ọba àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ lágbàáyé is a Sargon of Akkad. Ẹ lọ wo ọdún tó ti jẹ o. Ọba president àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ lágbàáyé, ẹ lọ wo ọdún ẹ̀, ó jura lọ o. Ọba ò kì í ṣẹgbẹ́ president o. Ìyẹn president tó bá fẹ́ gùn lẹ́mìí ni o. Tó o dẹ̀ fẹ́ fi àìsàn ló gbà. Ọba ò kì í ṣe ẹgbẹ́ gọ́vnà o. Ó lè jẹ́ pé wọ́n ló gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́ o. Nǹkan tẹ́ sọ wọ́n dà nìyẹn o. Torí pé wọn ò kàwé. Ọpọlọ jìbìtì, ọpọlọ ìwé lẹ fi gba ipò mọ́ wọn lọ́wọ́ o. Ọba ló kọ́kọ́ wà kó tó di wípé ìjọ ọba dé o. Ara ọba, ara ìjọ àwọn ọba lẹ ti yan pírẹsidẹ́ǹtì, lẹ ti yan gọ́vnà o. Tẹ́ fi pera yín ní ìjọba o. Ọ̀rọ̀ tí ọba àgbáyé bá yín sọ yẹn lọ ṣiṣẹ́ lé. Tí ẹ bá ṣiṣẹ́ lé ó máa padà bu yín lọ́wọ́. Tó bá máa bu yín lọ́wọ́, wọ́n á fọwọ́ tìgbọ̀n máa tó máa wò yín. Mo sọ pé mi ò fẹ́ dáhùn sọ̀rọ̀ yín má tẹ́lẹ̀. Kí rọra máa ṣe fàájì mi lọ bí mo ṣe ń ṣe fàájì mi. Ṣùgbọ́n tí a ò bá dá sí kan bàjẹ́, torí mo rí gbogbo àwọn ọmọ Yorùbá tó ń bẹ́ síta. Nǹkan tí Ọbásanjọ́ ṣe yẹn kó dá sí ẹ̀yin kọ́kọ́ ti bá àwọn ọba yẹn wí ná. Ṣé lóòótọ́ àti lódodo sí àwọn ọba yìí, ṣé wọ́n jọba tó ti yín ni àbọ̀ wọ́n jọba tó ti fámìlì wọn? Àwọn nǹkan mélòó ló ń ṣẹlẹ̀? Kí ni wọ́n ń pè ní ọba? Kí lọ́ba wà fún? Kí la tó ti ẹ̀yàn ọba?
ọmọ ìlú yín mélòó ni wọ́n fìyà jẹ tí àwọn ọba yín lọ síbẹ̀ tán lọ gbà sílẹ̀? Kí ni akitiyan àwọn ọba yìí láti rí wípé àwọn ará ìlú wọn gbé ìgbé ayé àlàáfíà? Ìjẹ́ ẹ sọ̀rọ̀ lọ síbẹ̀? Ọlọ́run ló lo Ọbásanjọ́ láti dí pẹ̀lú wọn wípé ìwà yín lórí oyè kò dáa, ó yá lọ yẹ̀yẹ́ wọn. Tẹ bá wo Ọbásanjọ́ dáadáa, ó pọ́n kọ́ṣọ̀lé. Ọbásanjọ́ ni máa kọ́ rí. Òun ló kọ́ lọ dọ̀bálẹ̀ fún Ọọ̀ni of Ifẹ̀ nígbà tó máa jẹ. Ọmọ kékeré ni, kò sọ pé ó kéré sóhun. Ṣùgbọ́n ọlọ́mọ ẹ̀ mọ̀ kó wọ nínú láti yẹ̀yẹ́ àwọn ọba yẹn. Kàn lè mọ̀ wípé nǹkan tó ń ṣe lórí oyè kò dáa. Kàn lè mọ̀ pé wọn ò tọ́ sí ọba, wọn kàn jọba ni. Tẹ bá ti fẹ́ sọ̀rọ̀, ẹ wo kan lọ síwájú, ẹ wo kan lọ sẹ́yìn, ẹ béèrè pé nǹkan yìí kí ló lè fà á? Kí ló lè fà á? Kí ló lè fà á tí nǹkan báyìí fi ń ṣẹlẹ̀? Wàá béèrè lọ́wọ́ ara ẹ kó tó di pé wàá máa dáhùn sọ̀rọ̀. A ti sọ sápá ọ̀tún, a ti sọ sápá òsì. Ó wá kù sọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá, ó kù sọ́wọ́ ẹ̀yin Afẹ́nifẹ́re, ó kù sí ọwọ́ Tinubu, ó kù sọ́wọ́ gbogbo ọmọ Yorùbá nílé lóko ní diaspora. Ọbásanjọ́ gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ ilẹ̀ Yorùbá kó tó lọ, lọ́wọ́ gbogbo ọba ilẹ̀ Yorùbá wípé àṣìsọ ni, pé mo sì sọ ni, pé kó má bínú torí ti ìgbé ayé àwọn ọmọ wa tó ń bọ̀. Because fídíò yẹn ó máa wà for life. Tí wọ́n bá ṣiṣẹ́ lé nísìn, àwọn ọmọ yín tó ń bọ̀ ní 100 years, wọ́n ní former president kan ó sọ nígbà kan wípé president ju ọba ìlú lọ. Ẹ má gbàgbé bí bàbá yẹn ṣe pronounce ọ̀rọ̀ yẹn. Ó ní kò sí ọba náà tí president bá dé ó gbọ́dọ̀ dìde. Kò sí ọba náà ló pé. Kò sí ọba náà. All ọba. Wọ́n ò yọ ẹni kankan sílẹ̀ o. You need to do the correction before you go. Kò sẹ́ni tí ò lè ṣe mistake, kò sẹ́ni tí ò lè ṣe àṣìṣe. Àṣìṣe ńlá ni. It's a very big mistake. Ẹ wọ́ gbogbo ilẹ̀ Yorùbá nílẹ̀. Ẹ yẹ̀yẹ́ gbogbo ilẹ̀, ẹ yẹpẹrẹ gbogbo ilẹ̀ Yorùbá. Kì í ṣe àwọn ọba wa nìkan lẹ. Ẹ yẹ̀yẹ́ ọba tó kọ́kọ́ jẹ nílẹ̀ Yorùbá. Ẹ yẹ̀yẹ́ àṣà àti ìṣe Yorùbá. Ọlọ́run á fún wa ṣe. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ kí ẹ̀sìn kó yà yín o. Ẹ wà ní ìgbìmọ̀ ṣọ̀kan. Ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo sọ fún yín lẹ́ẹ̀kan. Repentance Boko Haram lókè ọya. Torí wípé àwọn olórí wọn corporate ni o, àti gómìnà wọn àti ọba wọn. La fi ní Repentance Boko Haram. Níbi táyà tó kó àwọn Repentance Boko Haram yẹn dé, wọ́n bọ́ ìta lọ́jọ́ mẹ́ta yìí, wọ́n ní ìjọba ò tọ́jú wọn dáadáa. Ó dà pé wọ́n gbọ́ pé wọ́n protest lọ́jọ́ mẹ́ta yìí. Ṣùgbọ́n a ò ní Repentance Yahoo boy nílẹ̀ Yorùbá o. A ò ní Repentance Yahoo boy nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn giant ọmọ yín, àwọn ọmọ ológo yín, wọ́n ti kó wọn sẹ́wọ̀n. Àwọn Repentance apànìyàn. Àwọn yẹn ń gba sálárì. Ó mà ṣe o. Who swear for this generation? Yá kí n gbójú kúrò bẹ́ẹ̀. Ó kù sọ́wọ́ yín. Ó kù sọ́wọ́ ọmọdé yín. Ó kù sọ́wọ́ àgbà yín. Ẹ̀yin ló kàn o. Ẹ̀yin ọmọ Yorùbá, ó ti kàn yín o. Ẹ ṣe dáadáa o. Opportunity kọ́ mú wọn sí o. Ayé ìgbà kan ló kàn àwọn Haúsá o. Ló kàn àwọn Fúlàní o. Ẹ̀rí bọ́n ṣe ṣe. Ó máa kan Ìgbò o. Kò sọ bó tẹ̀lé dá sí o. Ó máa kan Ìgbò. Yorùbá ló kàn báyìí o. Ẹ ṣe ọ̀tẹ̀ tí kò dá o. Tó bá dẹ̀ tó wù yín kẹ̀. Agbára tẹ tún gbà yìí, ẹ bá fi gbógun tara yín, ẹ fi para yín tán, ẹ fi tira yín mọ́lé tán, ẹ fi bà yára yín jẹ́. Gbogbo ilẹ̀ máa bẹ̀rù yín níbodè. Ẹ má mà nífẹ̀ẹ́ ara yín, ẹ má bára yín jà. President Tinubu, ẹ má gbàgbé ọ̀rọ̀ olóyè Sunday Igboho tí mo bá yín sọ lójoojúmọ́. Gbogbo àwọ̀ tó bá wà láàrin yẹn parí ẹ̀.
ẹ jẹ́ kí Yorùbá wà níṣọ̀kan. Àìrìnpọ̀ ọmọ ìjò òun ló kó ìyájọ́ ọmọ ìjò. Tèmi ni máa ṣe, tí bá ní máa ṣe. Oníkàwọn kò ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ó máa kó ìyà jẹ wá. Àìrìnpọ̀ ọmọ ìjò ó máa kó ìyà jẹ ọmọ ìjò ni. Ẹ̀yin Yorùbá ẹ lọ ṣera yín ní ọ̀kan. Ẹ lọ ṣera yín lóṣùṣù ọwọ̀. Tá bá rí ìjà tó wà láàrin gbogbo yín ẹ lọ parí ẹ̀. Bàbá ń jà èsì bí ká kú bẹ́ẹ̀ nìkan ti kú kò wúlò fún wa mọ́ o. Ọmọ burúkú léni ó lè dọmọ dáadáa lọ́la. Ọmọ rere léni lè di ọmọ burúkú lọ́la. Ọ̀rẹ́ ẹ léni lè di ọ̀tá ẹ lọ́la. Ọ̀tá ẹ léni lè di ọ̀rẹ́ ẹ lọ́la. Kò sẹ́nìkan tó wà láyé. Kò sẹ́nìkan tó wà láyé tí ò wúlò. Ẹ ṣera yín ní ọ̀kan. Yorùbá ẹ ṣera yín ní ọ̀kan. Yorùbá ẹ ṣera yín ní ọ̀kan. Ẹ̀yin gọ́vnọ̀ mẹ́fẹ̀ẹ̀fà tá ní sílẹ̀ Yorùbá ẹ ṣera yín ní ọ̀kan. Ire o. My name is Adelano Adekunle Solomon, aka Talofeku Baba Agbawan before. But now King Solomon for the whole universe. The only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, many things will spoil. If many things spoil, there will not be solution. Your 4th generation will suffer for it. I teach Bible, Quran, and Odu Ifa. I don't believe in any religion. I believe in humanity and love. I practice humanity and love. That is my belief. Ẹ̀yin ọmọ Yorùbá, ìfẹ́ là kọjá òfin. God bless you all. Ẹ rí wípé ẹ share live video yìí. Ó kárí ilé, ó kárí oko. Kẹ́dẹ̀ ṣiṣẹ́ lé fídíò yìí. Àti ọba, ilé tó bá kan ẹ̀yin ọba níbẹ̀ kẹ́ ṣiṣẹ́ lé. Ilé tó bá kan Obasanjo níbẹ̀ kó ṣiṣẹ́ lé. Ilé tó bá kan àwa ọmọ Yorùbá níbẹ̀ ká ṣiṣẹ́ lé. Ilé tó bá kan president níbẹ̀ kó ṣiṣẹ́ lé. Ilé tó bá kan governor níbẹ̀ kó ṣiṣẹ́ lé. Tá bá ṣiṣẹ́ lé. Ẹ máa rántí Ọba Solomoni. Tí ẹ bá dẹ̀ tún ṣiṣẹ́ lé, ẹ máa tún rántí Ọba Adelana o. Bye for now.